Hello, ẹ̀yin èèyàn mi o. Ẹ kú àsìkò yìí o, a kú gbádùn, ẹ kú ìtẹ́tí sí wa. Nǹkan máa ń bẹ o. Nǹkan ń bẹ gẹ́gẹ́ bí a ṣe gbọ́, gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ nínú internet information tàbí. Wọ́n ní Tade Nikawo ó lọ sí, ó dàbí pé wọ́n rush lọ sí hospital. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Allegedly ni o. Ọlọ́run ò ní jẹ́ ká rógun hospital, ọmọ yẹn ò ní lógun hospital. Bẹ́ẹ̀ ni wọ́n máa gbé ìyè ní wọn àti yẹ. Ikú ò ní jí wọn pa, àrùn ní sọ wọ́n lọ́jọ́. Ààbò Ọlọ́run máa dájú lórí wọn. Orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa, àtàwa tí à ń sọ, ààbò Ọlọ́run á dájú lórí wa. Lọ́ba ní ọmọ yẹn pé ìyá àti àwọn kan wọ́n ṣàwà ní hospital ní wọ́ọ̀dù ibi tí ọmọ yẹn wà. Wọ́n ní ṣàìdédé náà rí Adétutù, ìyàwó túláàsì tí kábíyèsí túṣẹ́ gbé. Àṣẹ plan work ni ó ti mọ nǹkan tó fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí ìyá onífá ní Adétutù yẹn tẹ̀ ń wò yẹn. Adétutù túláàsì obìnrin tí kábíyèsí gbé wá tó lóhùn ìyàwó. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìyá onífá sọ pé Adétutù mọ nǹkan tó ṣe, ó mọ nǹkan tó plan láti wá ṣe láàfin. Ó mọ̀ wá ṣiṣẹ́ aṣọṣẹ́ ní ààfin Ọ̀jájá. Ṣùgbọ́n wọ́n lè ènìyàn ṣe bí Ọlọ́run ọba. Níbo olórin kan ló sọ bẹ́ẹ̀, ó ní kò lè possible. Wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lọ́lọ́run ó ń bá Naomi ṣẹ́ ogun yìí, àtogun rírí àtogun àìrí. Bí Ọlọ́run ṣe ń bá gbogbo wa ṣẹ́ ogun rírí àtogun àìrí táwọn ọ̀tá wa ń ṣe lọ́nàkọnà. Ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ. Wọ́n ní kò lè possible, kò tiẹ̀ lè possible ni. Kì í ṣe pé wọ́n ní kò lè possible. Torí Bíbélì sọ fún wa, ó ní iye àwọn tó gbà á gbọ́, òun ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ṣe gbàgbọ́ pé Ọlọ́run ló dá wa. Yàtọ̀ sí àwọn kan wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ náání ẹ̀mí wọn. Whereas wọ́n náání wọn náání àtòrí àwọn kan náà ní. Ọlọ́run bó ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá. Ọlọ́run fún olúkálukú ní ẹ̀mí tààmì. Ẹ̀mí ayọ̀, ẹ̀mí ìdùnnú, ẹ̀mí ìfọ̀kànbalẹ̀. Ẹ̀mí tó mí sí wa, agbára wa kọ́, Ọlọ́run ló fi fún wa. Àwọn kan á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lò báṣubàṣu. Ṣé rí ẹ̀mí yẹn tá a mí? Ẹni tó bá mọ Ọlọ́run lótìítọ́ àti lódodo, ó yẹ kó mọ̀ pé ẹ̀mí yìí o, òun ni ènìyàn. Tó bá ń jẹ́ èèyàn tó wà láyé, òun ni kì í ṣe agbára wa. Agbára wa kọ́ o. Agbára Ọlọ́run ni fún àwọn tó ronú jinlẹ̀, tó mọ nǹkan tí Ọlọ́run, tó mọ ẹni tí Ọlọ́run jẹ́ pé wíwà láyé tó ń wà yìí o, kì í ṣe agbára wọn, Ọlọ́run ló ní. Ṣùgbọ́n rọ́ o, àwọn adọ́run mọ́tọ́ wọ́n máa sọ pé kò sọ Ọlọ́run. Ó gbé dìgbà náà ẹ fi wọ́n sílẹ̀. Ọlọ́run nìkan ni a máa taari wọn sí. Ṣé rí àwọn ẹ̀dá èèyàn tí ẹ bá ń gbọ́ táwọn kan sọ pé ẹni tí Ọlọ́run ò lè mú, ẹni tí èèyàn ò lè mú jàre, ẹni tí èèyàn ò lè mú, ó máa fà á lé Ọlọ́run lọ́wọ́. Nípa pé wọ́n fà èèyàn lé Ọlọ́run lọ́wọ́, kí ni ìtumọ̀? Ẹ̀yin mọ̀ ìtumọ̀ ẹ̀ ni. Tó bá ní Ọlọ́run, tó ní ẹ̀mí Ọlọ́run, tó bá sọ pé wọ́n fà èèyàn lé Ọlọ́run lọ́wọ́, kó lúwẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ní ronú pìwàdà o. Wọ́n bú ẹ, wọ́n fọ́ etí ẹ, wọ́n ṣe kinní, ó dáa. Èmi kọ́ mo lágbára o. Mo mú ẹ lé Ọlọ́run lọ. Mo fà ẹ́ lé Ọlọ́run. Ọlọ́run ló máa dì pẹ̀lú ẹ. Èpè burúkú tí ò lè kúrò láyé. Ó ti sọ fún náà ni, because ẹni tó ń ṣe fún, tó ń ṣe kinní yẹn sí ara ẹ̀ mọ́, ọwọ́ ẹ̀ mọ́, kò ṣe ìbàjẹ́ rí. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí Jésù ti sọ pé nígbà tó ń kọ́ mọ́ lórí igi àgbélébùú, tó ń fìyà jẹ, tó ń ní kó gbé àgbélébùú, tó ń ṣubú, tó ń dìde, tó ti rẹ̀. Ó ní bàbá dáríjì wọn. Wọ́n á gbé sórí, nígbà tó ń gbé sórí
orí àgbélébùú tó fẹ́ kàn án ní bàbá dáríjì wọn torí wọn mọ nǹkan tó ń ṣe, torí tó wá mọ nǹkan tó ń ṣe ni. Tọ́mọ̀ pé Jésù Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kú fún gbogbo àìṣedéédé wa. Bẹ́ẹ̀ ni, torí Bíbélì sùtọ̀ ó sì fi yé wa. Ó ní a ṣá ní ọgbẹ́ nítorí ẹ̀ṣẹ̀ wa, a pa lára nítorí àìṣedéédé wa. Ó ní ìnà àlàáfíà wa wà lára ẹ̀. Ṣẹ́rí bọ́n ṣe ń nà tó ń ṣe oríṣiríṣi fún káwa lè lálàáfíà, ká lè ní ìfọ̀kànbalẹ̀, káwa má bàa kú láéláé, ká lè ní kí ọ̀tá má bàa borí wa. Òun ni Jésù wa, òun ló fi wá sí ayé láti wá fi ẹ̀mí ẹ̀ lélẹ̀. Ẹ̀mí ẹ̀ kan ṣe, oh Jesus, thank you. Daddy, we thank you. Wọ́n ní bó ṣe bí ẹ̀jẹ̀ Jésù bó ṣe kàn mọ́ igi yẹn, tẹ́jẹ̀ ń ya, tẹ́jẹ̀ ń dà lẹ̀. Wọ́n ní bẹ́jẹ̀ yìí kan ṣe touch ilẹ̀ báyìí, tó kán sí orí ilẹ̀ báyìí. Pé Bíbélì fi yé wa pé Jésù wá sọ pé bàbá àdúpẹ́, báwo ló ṣe sọ? Wọ́n ní it is finished. Wọ́n ló ti tán, ó ti parí. Bó ṣe sọ pé ó ti parí yẹn ni pé ó ti fulfill iṣẹ́ tó wá ṣe ní ayé. Ó ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá, gbogbo ká bẹ̀ wá lálàáfíà, ká máa jó, ká máa yọ̀, ká máa yan. Ká dẹ̀ máa sìn gẹ́gẹ́ bí lótìítọ́ àti lódodo. Iṣẹ́ tí Jésù wá ṣe láyé fún wa nìyẹn. Ṣùgbọ́n àwọn kan wọ́n ní kí ni, níbo ni irú ẹ̀ tí ń wáyé. K'Ọlọ́run kó dáríjì wá. K'Ọlọ́run dáríjì wá. Ó ní iye àwọn tí a fi agbára fún, òun ni ó di ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, ẹ má sọ pé ọ̀rọ̀ mi pọ̀, torí ọ̀rọ̀ tó káyàn lára èèyàn máa ń kọ́kọ́ ṣíwájú ọ̀rọ̀ láti fi ṣí wa létí àti láti fi jẹ́ kí a ní ìrònúpìwàdà, pàápàá jùlọ gbogbo àwọn oníṣẹ́ búburú. Gẹ́gẹ́ bí ìtàn wa bá ṣe ń sọ, information allegedly tá fi gbọ́. Ná bá ní ìṣe ni Adétutù, Jésù. Yẹnifá sọ pé kàn wá mission ẹ̀ ní ààfin yẹn pé ó mọ̀ọ́mọ̀ wá ṣe iṣẹ́ ìṣù, òun ló wá ṣe, ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún. Ọlọ́run dẹ̀ ní gbà fún. Àṣírí ẹ̀ máa tú. Wọ́n máa fọ ẹnikẹ́ni tó ń ṣe ibi, pàápàá jùlọ tó jẹ́ kí Naomi ọmọ Jesus, mo fi lé yín lọ́wọ́ lórúkọ Jésù. Naomi bó ṣe wà yẹn, ó jẹ́ igi àràbà tán tí ò lè wó. Bẹ́ẹ̀ ni, ẹni bá kọlu Naomi, ó kọlu jọ̀gbọ̀n. Toró ń gbé nínú Jésù, Jésù dẹ̀ ń gbé nínú ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ná bá ní ṣe ni Adétutù. Wọ́n ní bó ṣe wá wo, wọ́n ló wá wo Naomi àti Tádéníkáwò lọ hospital because èmi ò mọ irú kí ló ń jẹ́ ojú rere àbí nǹkan tó kàn ṣe kárí mi àbí ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Èkejì, ṣóhun ni igbákejì Ashley ni? Ó lè jẹ́ bẹ́ẹ̀. Ó dàbí pé òun àti Ashley ọ̀rẹ́ ni wọ́n. Bẹ́ẹ̀ ni, torí ìwà kan náà ló jọ wà nínú wọn. Wọ́n ní ṣe ló já wá sí hospital. Olówó lòun wá wo Tádéníkáwò. Àwọn tán fi ẹ̀jẹ̀ sínú tán tutọ́ funfun jáde. Wọ́n ní bó ṣe dé nìyẹn. Ó kàn ní ó béèrè wọ́ọ̀dù táwọn Tádé wà àti yẹ́ ẹ̀. Ó bí ìgbà téèyàn kàn wá ṣe àjọ àbí kéèyàn kàn wá ṣe pẹ̀pẹ̀. Mo gbọ́ pé ọmọ yín ó strong, mo ní kí n wá wo yín lọ hospital. Àṣé ibi tọ́lọ́run tí wá tú láṣìírí ni pé kò kàn déédéé wá. Ó wá fún mission. Ṣùgbọ́n Ọlọ́run ò wá gbà fún. Wọ́n ní bó ṣe ṣí wọ́ọ̀dù báyìí, tó wọ inú wọ́ọ̀dù tó wá wo ó rí Tádéníkáwò tọ́mọ yẹn jókòó tó ń jẹun. Wọ́n ní kò sí nǹkan míì tó sọ fún ọ. Ṣé bẹ́ẹ̀ ni tó wá kíyàn ní ó dìídì fi inú kan wá kíyàn. Ìpèlẹ́ mo ní kí n sáré wá kí Olúwa ṣeun, ọmọ ìlú tí ó ti wà òkè, àdúpẹ́ o. Wọ́n ní ṣe ni tí Adétutù kan tó ta ojú wo Tádéníkáwò tó ní ló wá fèsì Naomi. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, allegedly o, mi ò sí ńbẹ̀ o. Bẹ̀sẹ̀ kan tá a gbọ́, mo ní kí n sọ fẹ́yìn olólùfẹ́ mi
kẹ́yìn náà kẹ́ mọ̀ bó ṣe ń lọ. Kí n update yín, kí n dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ bí everything ṣe wà. Wọ́n ní ṣe ni Adétutù gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ló sọ pé Queen Naomi. Wọ́n ní àfìgbà tọ́mọ yìí survive kínní yìí. Ó survive ẹ̀. Wọ́n ní bó kàn ṣe sọ̀rọ̀ yẹn gẹ́lẹ́ ó dẹ̀ tilẹ̀kùn ó dẹ̀ lọ. Asọ̀rọ̀mágbèsì tó wá pé ó dúró kó gbèsì bó kò ṣe tilẹ̀kùn ló lọ. Wọ́n ní àwọn tó wà níbẹ̀ wá wòra wọn lójú báyìí. Wọ́n wòra wọn lójú pé kí leléyìí sọ. Ká tó kájú pé ó ti ferege, ó ti súnmọ́ dàgbé, ó ti disappear. Pẹ̀lú ìsọkúsọ tó sọ, pẹ̀lú ọ̀rọ̀ ọ̀daràn tó lọ sọ jáde, pẹ̀lú ọ̀rọ̀ tán lè fi lagi mọ́ lórí, ọ̀rọ̀ tán lè fi mú sọ pé kó wá sọ ìtumọ̀ nǹkan tó sọ yẹn. Wọ́n ní bó ṣe ferege nìyẹn. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ dáhùn? Irú kí leléyìí? Ẹ wo túláàsì tí kábíyèsí tún mú wọn tá à sọ pé kán gbọ́n ọwọ́ èkuru kó kúrò láwo. Wọ́n tún mọ̀ ń gbọ́n ọwọ́ ẹ̀ sí ṣe èkuru kó kúrò láwo, wọ́n ń gbọ́n ọwọ́ ẹ̀ padà sínú àwo. Ẹ rí i pé kọ́lọ́run kó ṣọ́ wa, kọ́lọ́run kó ṣàánú fún wa. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n update yín kẹ́ mọ̀ bó ṣe ń lọ. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kẹ́ ẹ bá mi fi ìtókù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Ogun wàhálà ìdààmú kọ́lọ́run kó bá wa tẹ̀rì. Kọ́lọ́run kó bá wa run ní wóńwó bẹ́ẹ̀ tí kò lè dùn mí because Naomi ní olùgbèjà kan tó lè tún ayé Naomi ṣe, tó ń tún ayé àwọn ọmọ Naomi ṣe. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Ọlọ́run ìyanu á tú ayé àwa náà ṣe o. Torí ìgbà tá a bá ro ibi sọ́mọnìkejì, á fa òǹtọ̀hún sí Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ló máa discipline, ló máa dé pẹ̀lú òǹtọ̀hún. Lórúkọ Baba àti Ọmọ tí ẹ mọ̀. Ẹ ṣé gan yín yan. Ẹ ṣé bá tẹ́tí sí àbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo wa o. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan. Bye.